Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa kálọ. Ojú tẹ́sí fi ń wò wá kò ní fọ́, etí tẹ́sí fi ń gbọ́ wa kò ní dì. Àjíbádé Emmanuel Olúwatómọ̀ náà ní orúkọ títí tèmi. Àkórí ìròyìn tí mo mú wá sọ́dọ̀ yín lónìí ni Sanwó-Olú àti APC fi ọ̀rọ̀ ìkẹ́dùn ránṣẹ́ sí akọ̀wé àgbà APC lórí ikú ìyá rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC ti fi ìbànújẹ́ wọn hàn lórí ikú Alhaja Sidikat Abẹ́kẹ́ Bashiru, ìyá akọ̀wé àgbà ẹgbẹ́ APC lórílẹ̀‐èdè Nàìjíríà, Sẹ́nitọ́ Ajíbọ́lá Bashiru. Akéde ikú Alhaji Sidikat ní ìlú Òṣogbo, ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ Àìkú. Ìròyìn ikú náà mú ìbànújẹ́ bá ọ̀pọ̀ àwọn olórí òṣèlú àti àwọn ọmọ ẹgbẹ́ APC káàkiri orílẹ̀‐èdè náà. Nínú àlàyé tí Gómìnà Sanwó-Olú fi jáde, ó sọ pé olóògbé náà gbé ìgbésí ayé rere ó sì tọ́ ọmọ dáadáa. Gómìnà náà sọ pé ní orúkọ ìyàwó rẹ̀, ìjọba ìpínlẹ̀ Èkó àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ APC ní Èkó, òun bá Sẹ́nitọ́ Ajíbọ́lá Bashiru àti gbogbo ìdílé Bashiru kẹ́dùn. Ó tún gbàdúrà pé kí Ọlọ́run fi ìdílé náà ní agbára láti farada ìpàdánù náà. Bákan náà, alága àgbà ẹgbẹ́ APC lórílẹ̀‐èdè Pòfẹ́sọ̀ Nentawe Yiwuatda sọ pé Alhaja Sidikat jẹ́ obìnrin tó ní ìgbàgbọ́, ìwà rere àti ìfẹ́ sí ìdílé rẹ̀. Ó ní olóògbé náà fi àpẹẹrẹ rere sílẹ̀ fún gbogbo àwọn tó mọ̀ ọ́n àti pé ọ̀pọ̀ ènìyàn yóò máa rántí rẹ̀ fún ìwà pẹ̀lẹ́ àti ìtọ́sọ́nà rẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà sọ pé ikú náà jẹ́ ìpàdánù ńlá, kì í ṣe fún ìdílé Bashiru nìkan, ṣùgbọ́n fún ẹgbẹ́ náà pẹ̀lú. Ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ náà sọ pé màmá jẹ́ ẹni tó máa ń gba gbogbo ènìyàn ní ìyànjú. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n máa ń rántí rẹ̀ fún ìfẹ́ àti àtìlẹ́yìn tó ń fún àwọn míì. Àwọn aráàlú ní Òṣogbo náà sọ pé olóògbé náà jẹ́ obìnrin tó ní ọwọ́ nínú ìdàgbàsókè àdúgbò rẹ̀. Ní ọwọ́ kejì, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ti fi ọ̀rọ̀ ìkẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí Sẹ́nitọ́ Ajíbọ́lá Bashiru, níbi tí ó ti gbàdúrà pé kí Ọlọ́run gba ẹ̀mí olóògbé náà sí ìsinmi àìnípẹ̀kun. Ọ̀pọ̀ àwọn olórí òṣèlú, ọ̀rẹ́ àti aláfẹ́sọ́nà ìdílé Bashiru ni wọ́n ti ṣàbẹ̀wò sí ilé náà láti fi ìbànújẹ́ wọn hàn. Níparí, àwọn ọmọ Alhaji Sidikat sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé ikú rẹ̀ jẹ́ ìrora fún ìdílé àti àwọn olólùfẹ́ rẹ̀, ìgbésí ayé rere tí ó ti gbé yóò máa jẹ́ ohun ìrántí rere fún ọ̀pọ̀ ọdún tó ń bọ̀. Báyìí ni a rí mọ́ fún orí ìròyìn tòní. Ẹ ṣé, ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.